káwá dòwúrú sọ́la ẹ̀yin ànálẹ̀ tí pàṣẹ yẹn bọ̀ wo kọ̀ọ̀díṣàn náà ẹ ti bá ń ṣiṣẹ́ torí pé bóyá tí ò jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní lọ́la gbogbo ẹ̀dá ti bá ń ṣiṣẹ́ torí tí ò jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí wá rí kí ni yẹn jẹ́ a má jẹ́ mọ́ náà nù. wá sí ni bàbá ń ṣe wọn. ẹ̀yin ò ṣeé ṣe ilẹ̀ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní tàlẹ́ ní ìtò wà níbẹ̀ jùlẹ́kì àbẹ́yẹ tó wà Màgódò àbẹ́yẹ tó wà Nkòròdú àbẹ́yẹ tó wà ní Alágbolé bàbá máa tàlẹ́ ní ilẹ̀ ní kọ́kọ́ máa di ilẹ̀ kìí ṣe pé jọ́ta ara lẹ̀ náà ní ìdílé. àgbẹ̀ tó gbìn nǹkan sílẹ̀ ẹlẹ̀ ó bí àmọ́dún ò bá dé kò ní rí èrè ilẹ̀ jẹ́ nígbà yìí wá gbìn lánàá lẹ́wọ̀n jẹ́ lé ní májí débìnrin alágbàjẹ́ ti pè wá pé ẹni báyìí báwọn ṣe bá bọ̀ rè Ọlọ́run tún wá ṣe apàṣẹ náà kò wá ṣe apàṣẹ ní ẹni tí ń jẹ gbàgbé àná nítorí kó bá ọ̀pọ̀lọpọ̀ olówó mi nìyẹn ọ̀tọ̀ làwọn àfáà tó ń bá yín bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti wá di wípé ọ̀làwádìí gbàyẹ́lẹ́ wa máa nága àbáàkà tó jẹ́ celebrity àbáàkà tó jẹ́ ta àbáàlà ẹ wà neglect àwọn bí ẹni ọ̀pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹni bá jọ sunkún lánàá tẹ́rìn bá délé ní ẹjọ́ rìn gbogbo ẹni bá jọ sunkún lánàá tẹ́rìn bá délé ní ẹjọ́ rìn ẹ̀yin jọ sunkún lánàá ẹ̀wọ̀n arẹ́rìn lé ní ẹ̀wọ̀n ajọ́ rẹ́rìn lé ní. Alhamdulillah. Gbogbo ẹni bá jọ sunkún lánàá tẹ́rìn bá délé ní ẹjọ́ àjọ rìn o. Alájọ Ismail náà tún wá gbàgbé àwọn agbèyí sípò wájú. Ismail àti kú lọ́mọ ọmọ pé ọmọ ẹnìkan ó ti lọ́mọ ayé. Ismail ti di ọmọ gbogbo ayé. Apàṣẹ ti di ọmọ gbogbo ayé. Ayé àwọn aláni o, ẹ̀fọ́jẹ̀ kí ẹ bá wa rí o, ẹ̀fọ́jẹ̀ kí ẹ bá wa jẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ kó dà fún tọ́hún nìyẹn. Ẹja ló kàn gánú. Bẹ́ẹ̀ bá dé iléeṣẹ́ apàṣẹ kòkò l'Àbújá. Ṣé ọmọ Àbújá ni ìyá rẹ̀ ọmọ Àbújá bá bẹ́ẹ̀? Ọlọ́run gbé aláyè lọ́hùn. Bẹ́ẹ̀ bá dé Ìlọrin náà bẹ́ẹ̀. O tún wá wá síkù. Ní àwọn ilẹ̀ ńláńlá tó já sí wípé o tún lè sí ọ̀fọ̀ gbogbo ẹ̀rí. Fáfàní ẹ̀yin dẹ́ bàbá wa dùn papọ̀ ọ̀rọ̀ bá di wọn. Ṣàbà pẹ́ tíṣẹ́ bí Nàìjíríà ti bá ti fẹ́ nù ìnáyé àlùbáríkà ti wọ̀. Inshallah. Torí ẹ bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìgbésẹ̀ ìpolówó wa níta. Mo kí ṣèkù wa. Mo wá kí àwọn afáwa látàbújá. Ṣèkù wa Ma'rufuddin ọmọ Kírun. Ẹ̀sà àti ìlú ọmọ Kírun. Àtijọ́lá tíra. Mo fi bàbá wa Dọ̀hák nílùú Ìkírun. Mufti àná mo fi kí yín. Mo fi bàbá wa Sheikh Mustapha Sublu. Mo fi bàbá Sheikh Sunusi. Mo fi bàbá Sheikh Ismail aláṣọ àtàbẹ̀lá ilé mo fi kí yín o. Ọlọ́jọ́ mi yín kò fún wa. Àmín. Bàbá tó darí ètò mo kí yín. Bàbá àfáwà tó wílá wà ní mo kí yín. Sheikh wa Al-Adawi Abdulrasheed Akaniba mo kí yín. Ọmọ ìyá mi mo kí ẹ. Mo wá kí àbá wa Sheikh Abdulgafar ní ìkáyé. Mo kí àbá púpọ̀. Àwọn aládùúgbò àpàṣẹ nù. Ọlọ́jọ́ nínú àánú ẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Mo wá kí gbogbo ẹ̀yin media teams tẹ́yìn náà wà bí gbogbo yìí mo kí o. Alájà àpàṣẹ orí ńlá lọ́lọ́ ṣe fún yìí o. Orí ńlá ayé àtàfà fi bẹ̀rẹ̀ Al-Qur'ani ó wá ṣe dédé àsìkò tá à ń bẹ́ẹ̀ yìí kí ni ayé náà ló wí pé ṣé báwọn kan ní wọ́n kọ́ Kaaba àwọn kan lọ gbé Kaaba lé lọ́wọ́ bóyá ẹ lọ kọ́ Ànábì Ibrahim àti Ismail. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل. Abáṣẹ ẹ̀yin láti wá bẹ́ẹ̀ dúró ẹ̀ka lẹ̀ sí ìbẹ̀jùlẹ́kí bí. ربنا تقبل منا
إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم. èyí la fẹ́ bẹ̀rẹ̀ ní dẹ̀dẹ̀rẹ́ kí ọlọ́run wọ́n ló fi tí ó fi kàbújá ó fi lọ́lẹ̀ kò parun onárè lágbára ọlọ́run ti dẹ̀dẹ̀rẹ́ kí là ń ṣílẹ̀ nìyí tí màá gbọ́dọ̀ náà ń bọ̀ láìpẹ́ yìí Ìkòyí Lẹ́kì Ṣàngótẹ̀dó gbogbo àwọn tàbújáre ní Kùsàpé gbogbo ẹlẹ́rì Òjòdúgẹ́gà Ìkẹjà Ìkòròdú Àjà Ọ̀gbọ̀ngbọ̀rò Abramadesaya kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀. láìtọ́ tí apàṣẹ tí wọ́n ń bá ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ bọ̀ àgbọ̀ níláyé pé apàṣẹ ń talẹ̀ fún èèyàn méjì. àbí mo ra lẹ̀ lọ́wọ́ apàṣẹ ní ìrílẹ̀ mi gbà àbí mo ra lé lọ́wọ́ ẹ̀mí òrìlẹ̀ mi kọ́. apàṣẹ òsì ní talẹ̀ fún èèyàn láyé lálẹ́ má fi wí ẹ̀mí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi kan nù á ní ìwé nílẹ̀ ilẹ̀ níwé. ẹ̀dì pápá jùlọ nínú Bẹ̀dìlẹ́kì bí o bá ra lẹ́bẹ̀ẹ́ tí o bá ti ní ìwé bá ti fi lọ́ọ́ tètè yá sá o. máa ń bọ́ sáré wọn wà díẹ̀ sí nìkan lásán. bọ̀dọ̀ lọ́wọ́ ò ṣe ká pàṣẹ bẹ́ẹ̀. èmi náà wá ń ṣí bí congratulations to you. oríire náà ọlọ́dún bá wa kalẹ̀. ṣé ẹni ayé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yí ẹ̀yà fà ẹ má jà sí lára ẹ̀ra wọn o. ẹ má jà bínú orí o. ọjà bínú orí o bàbá ṣe ó ṣe lo tiẹ̀ nílò yìí wàláì bí ó ṣe lò nílò yìí kádàrá apàṣẹ nílò lọ́wọ́lọ́wọ́ yìí o apàṣẹ sì rí wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà kan rẹ̀ rọ́pọ̀ kò sí girigiri ọ̀kan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé nínú Falsafatul Hayat ó sọ fún wa wípé látàṣà àlà àdè. سد أهداه على نعمة أهداها الله له. ó ní ẹ má jà sí lára lórí ẹnìkan tọ́lọ̀ bá sórí kan fún un. bọ́lọ̀ bá kọ́lé fún yẹn bọ́lọ̀ bá dá ẹ́sítéètì lẹ̀ fún yẹn bọ́lọ̀ bá dá ọjà lẹ̀ fún yẹn ẹ má bínú ẹ má ṣe lára ẹ. àfa tọ́lọ̀ bá gbé síwájú má ṣe lára ẹ lórí ìdára tọ́lọ̀ fún un. bọ́lọ̀ bá kóore fẹ́ nìkan tẹ́ẹ̀jọ́ rìn bọ́lọ̀ bá kóore fẹ́ nìkan tájọ́ bí yín papọ̀ bọ́lọ̀ bá kóore fẹ́ nìkan tẹ́ẹ̀jọ́jọ́ rẹ̀ má ṣe lára ẹ̀. àsìkò tiẹ̀ ló dé yẹ torí wípé káfí lọ́ má ṣe lára ẹ̀ ní pé. fa anta la ta'lamu madha akhadha Allahu minhu. ó máa ń dídá fi lọ́ má ṣe lára ìyá kó o máa tọ́lọ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ kó tó sóore fún un. o máa tọ́lọ̀ ń gbà lọ́wọ́ òun náà o. kọ́lọ̀ tó sóore fún o. ẹnu tí ẹnu tá a fi rẹ́rìn náà la fi sunkún o. apàṣẹ wọ́n ní ẹnu tá a fi rẹ́rìn náà la fi sunkún o. àṣẹ tó padà rẹ́rìn. alhamdulillah. àṣẹ tó padà rẹ́rìn. bẹ́ẹ̀ni kan láyé yìí bá ṣe lára ẹnìkan o. lórí orí tọ́lọ̀ bá ṣe fún un. la ta'lamu madha akhadha Allahu minhu. ọlọ́run máa tọ́lọ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ kẹ́nìkan máa sọ pé ó ń ṣe lára mi nísì ebi tí mo máa wàhálà tí mo ń ṣe. Masha Allah. mo máa wàhálà tí mo ń ṣe. dọ́tà rí jẹ dọ́tà rí mu dọ́tà rí rẹ dọ́tà délé àwọn èèyàn tó ń fojú kọ́mánáìsì wa. Allah. báwa ń sáré yẹn káàkiri kó la ṣe fẹ́ jí èèyàn kó ni wọ́n ṣe mọ̀ wá kó làwa ni wọ́n ṣe rí nǹkan ṣe láyé kó la ṣe lọ́wọ́ tán. káà ń forí wa aṣọ màmá forí wa aṣọ láàrin Èkó láti kó wa sórí orí program lọ́dọ̀ tí máa wà lórí ọ̀kadà mo lọ sí mo ta mọ́tò mi kan torí kí n lè rí visa lóyìnbó gbà. Allah. wọ́n ti fún mi ní visa wọ́n ti fún mi ní London visa ẹni tó wá bá mi ṣe visa wa ló ń gba owó kó o tó lè gbélé mi lọ́wọ́ torí agreement wa lọ mo wá wó tì àní ìgbà yìí mo wá tí wíwọ náà rí mo wá lọ ta mọ́tò létí nǹkan
ọtí sì èdè fẹ́ gbà mí kódà pásítọ̀ ló ra lọ́wọ́ mi Allah. pásítọ̀ wúlò ẹ tó mú pásítọ̀ náà wá rí Iyakumullah. ló ara mọ́tò yẹn lọ́wọ́ mi lọ́dún náà 500,000 mọ́tò tó wọ̀rẹ̀ ní 1.2 million lọ́dún yẹn mo wá ta 500,000 mo wá fi 400,000 gba visa lọ́wọ́ lọ́nà ìgbòlágbà mo wá kú tíkẹ́ẹ̀tì. Allah. àdàbẹ̀ wọ ya Maroc lọ sí London 280,000 ní Maroc yà láì gbé wa gbọ́dọ̀ 100,000 àwa lọ ya 180. ìtayé là ń sọ wọn o kẹ́nìkan sọ pé wọ́n máa ṣe lára wọ́n máa bínú lẹ́yìn tó wọ́n tẹ̀mí náà ojú tẹ̀mí náà ti rí i. àpàṣẹ ìtọ́nà ṣe yìí kékeré mà ní lára mi mà tó bọ̀ Masha wọ́n ló Allah. máa tọ́jú rẹ̀ rí ẹ̀dá ló máa tọ́jú ẹ̀ rí bàbá gbé wá dòkó kalẹ̀ báyìí pé kálukú máa sọ tọ́jú ẹ̀ rí ha kódà èèyàn ní bẹ́ẹ̀ ṣàánú ẹlòmíì èèyàn ní bẹ́ẹ̀ ṣàánú ẹlòmíì ọjọ́ tá a lò dé yìí tá a fẹ́ lọ àtúnú ọ̀la tí ò ní sasọ yìí táwọn lọ. mo wá lọ yáwó yọra owó tíkẹ́ẹ̀tì mo bá lọ lé ìlú. mo bá lọ lé ìlú mo bá dé èyí mọ́tò ní ẹ̀ máa tẹ̀lé láti lè rí mọ́tò náà ní ọmọ ọ̀gbọ̀n. tó wá dé láti lé ìbò náà mọ́tò wá ń kọ̀ kadà. àwa mú àkì báyìí lórí ọ̀kadà. Allah. màá wá ṣe báyìí torí báyìí mo ti lọ kọ́ ọ̀bọ̀ díẹ̀ díẹ̀. kọ́ ẹ̀kọ́ bí i COVID-19 kẹ̀ ọmọdé ẹ̀jọ́ kọ́ bẹ̀rẹ̀ COVID-19 mo ti lórúkọ ńgbà náà máa wá pẹ́ màmá kò sí mọ́tò tí ń gùn torí mọ́tò tí ń gùn náà ni mo tà lọ́dún èbó yìí. ojú màrí tó bá Alhamdulillah. a ṣe lára ẹnìkan o lórí ìdára tọ́lọ̀ bá ṣe fún un. نعمة أعطى الله له tọ́lọ̀ mọ́ tọ́lọ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ o. فأنت لا تعلم ماذا أخذ الله منه. Ismaila bẹ́ẹ̀ni ká bá dìde lé mi bí ájí Ismail báyìí tí wọ́n á rí báyìí tó wáyé tí wọ́n á rí báyìí tó wà lóògbé máa ṣe lára yóò kà kúkú òjijì. tọrọ orí tí yóò ní dúró yóò máa ga sí ni. ولا تحزن إذا أخذ الله منك شيئا. bákan náà SOG wọn náà tó gbogbo ẹ̀dá tó wà ń bí ẹ má bànújẹ́ tọrọ bá gbà kankan lọ́wọ́ yín o. لا ayé ò تحزن parẹ́ o. إذا أخذ الله منك شيئا. anything tó bá lose ẹ mọ ìjọ tẹ kó kalẹ̀ mẹ́fẹ́ sí business sí òní yìí jì. الله ẹ dábàá láti já mi ẹ mọ tó ju yín nínú. لا تحزن إذا أخذ الله منك شيئا. má bànújẹ́ lórí bọ́lá wọn bá gbà kankan lọ́wọ́ rẹ̀. فأنت لا تعلم ماذا يعطيك الله بدلا منه. torí ní ọmọ tọ́lọ̀ wọn padà fi rọ́pò fún ọ. الله لا إله kí إلا الله. àbá ọmọ tọ́lọ̀ wọn padà fi rọ́pò fún ọ. àṣebọ́lọ̀ àṣe Allahu Akbar. Allah. gbogbo tọ́lọ̀ bá ṣe láyé. لا تعجبن من هالك كيف هوى bá بل فعجبا من سالم كيف نجا. bí arira alisayi báwo lẹ ṣe ṣe tẹ̀mí láṣeyọrí láyé. لا تعجبا من هالك كيف هوى. àbá ní má ṣe mọ o má ṣe mọ o tó bá rẹni tó lẹ tó bá rẹni tó lé tí o bá má ṣe mọ. بل فعجبا tó bá rẹni tó wá tí o rí má ṣe mọ. Allah. tó bá rẹni tó kó kalẹ̀ láti fi ṣe business tó padà parun má ṣe mọ. Allah. má ṣe mọ lórí tó bá rẹni kan láyé tí ó wá fẹ́ ga tó wá jábọ́ torí pé gbogbo ti máa já ní bọ́ lókun ayé yìí. àwọn ìgbé ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yẹ fẹ́ kéèyàn ga tó náà bá ti wá gbé ẹ tó bá wá tẹ̀ bá wá fẹ́ ga tó bá ṣubú ìwọ kọ́ má ṣe mà léyàn sí ṣubú ọmọ ìmọ̀ tó bá ṣe. بل فعجبا من سالم كيف نجا. ẹ̀ma tó ń dẹ̀ kó jẹ́ lójú mi pé ẹni tó rí tiẹ̀ ṣe báwo ló ṣe ṣe.
والفجوى من سالم كيف نجا. lórí tiẹ̀ ṣe láyé báwo ló ṣe là láyé láàrin àwọn ọ̀tá láàrin àwọn abínú ẹni ní àwọn láàrin àwọn onílára báwo lẹ ṣe rí ṣe ìmọ̀ tó yẹ kó ìmọ̀ tó yẹ kẹ́dà kó ṣe jùlọ lásìkò tí o fowó tí o sì ń kankan yìí ẹ sì ní nǹkan gbé kalẹ̀ báyìí lásìkò tí kò wọ́n rárá yìí ẹ sì ní nǹkan gbé kalẹ̀ báyìí lásìkò tí Nàìjíríà ń tún ti ń da lọ́wọ́lọ́wọ́ báyìí tá a lọ mọ́kà lówó tí o wọ́n ẹ̀dẹ̀ rí nǹkan ṣe báyìí lásìkò tó já sí pé bí a bá ń lọ Ìbàdàn ní ìsìn àbúkọ́ mọ́kà kò sí ìdí Ìbàdàn ọ̀nà Ìbàdàn ti ẹ̀ dáa ọ̀nà Ìbàdàn dáa àmọ́ tí máa jẹ́ tí máa ń báyàn lẹ́rù lójú ọ̀nà ní kọ́nà bá kápò. Àmín. wọ́n jẹ́ àwọn kan gbé jò ní ẹni tẹ́yìn náà wà ní o ẹni yẹn wá sọ fún mi pé ẹni yẹn wá send voice sí mi ẹni yẹn wá ń ṣàdúrà fún ẹni yẹn pé o lè gbà mí nínú àdánwò mi ò mọ̀ ẹ́ rí wọ́n ní ebá yìí náà fẹ́ gbà o sì máa kó yẹn kalẹ̀ ẹni yẹn wá ń ṣàdúrà fún ẹni tí wọ́n jí gbé yẹn ẹni tó jí gbé wá ń ṣàdúrà fún ẹni tó kó kalẹ̀ wọ́n gba 55 million lọ́wọ́ yìí. láti ló dáa mẹ́mẹ́ àpàṣẹ èyí táwa sílẹ̀ nìyí tá a fẹ́ bẹ̀rẹ̀ lé nìyí tó ti di bẹ̀rẹ̀ lé nìyí today is on the 16 May 2026 ọba tó darí àwọn èrò tó darí àwọn èèyàn lọ sí Kaaba tẹsẹ̀ ò dá ń bẹ̀ nígbà kọ̀ọ̀kan olùwàjọ́ àwọn alálùbáríkà àwọn olówó àwọn abánidòwò papọ̀ tí ọjà ó tún máa pọ̀ sí ọlọ́mọba nínú wa sí. Àmín. Yorùbá ṣàlẹ́ àdúrà dáadáa. Àmín. Níjọ́ tí COVID-19 ṣẹlẹ̀ tani ká máa lọ mọ́kà tá a lọ ẹjọ́ kó bára tani ká máa lọ mọ́kà tá a lọ. Tó ti bẹ́ẹ̀ wọ́n ti lọ Kaaba.